mo ní kẹ́ ẹ máa ra oko rọ́bà fáwọn ìyàwó yín. Ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ bá jẹ́ bóyá bíi 5 inches, ra oko rọ́bà 4 inches fún ìyàwó rẹ. Ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ bá jẹ́ 4 inches, ra oko rọ́bà 3 inches fún ìyàwó rẹ. Ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ bá jẹ́ 3 inches, ra oko rọ́bà 2 inches fún ìyàwó rẹ. Ìwọ tó bá jẹ́ 2 inches, ra 1 inches fún ìyàwó rẹ. Ìwọ tó bá jẹ́ pé 1 inches ni ẹ́, mọ́ wò lọ́ra lọ́ra kárọ̀tì fún ìyàwó rẹ. Pé kárọ̀tì máa wà nínú fíríjì yín dáadáa. Ó sàn ju pé kí ìyàwó rẹ wá lọ mọ́ ọdún ẹni tí òye ó do lọ. Ara ìṣòkúta, ẹ yé fìyà jẹ wọ́n mọ́. Ó nígbà tó yá lòun bá ya tan rẹ̀ báyìí. Ìgbà tó ń ya tan rẹ̀, ó ní ọmọ pé ẹni tó ní ara ni. Òun á mú ìtàn ẹyọkan yẹn, òun á fọwọ́ mu báyìí. Òun á ya tan, pé ìyàwó rẹ̀ ti ya tan báyìí tó ti yé yín. Ìtàn lè tóbi. Ẹ̀gbẹ́ ló fi, ó ní kó fẹ́ gbẹ̀ sùn. Ó wá lóun náà wá dé. Òun náà wá ya tan báyìí tóun. Òun á fọwọ́ mú ilé sókè. Òun wá ya tan báyìí sí. Òun á gbà mọ́. Ṣé ẹ mọ style àbẹ́ ẹ mọ̀? Ó ní mo ṣe òun ti ya tan báyìí. Ìtàn kan wà sẹ́yìn, ẹ̀gbẹ́ ló fi sùn. Òun á mú ọwọ́ òun wá fi gbé eléyìí sókè báyìí. Òun náà wá mú ara tòun, òun wá ya tan òun báyìí. So ọmọkùnrin òun wá ti bọ̀. Ó ní bó ṣe ń do mókè nìyẹn. Ó ní ọmọbìnrin òun ń do mẹ́gbẹ́ òkè. Pé ibẹ̀ ṣe ń pariwo nìyẹn. Ó pariwo. Ìgbà tóun ṣe bẹ́ẹ̀ fún tán. Tó pariwo tó di òun mú tó ní yé. Baby, don't kill me. 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 Don't kill me ló pè. Àfi Baby, don't kill me. Ìgbà tóun wá ṣe bẹ́ẹ̀ fún tán, tóun kúrò ẹ̀ fún. Ó ní kálẹ̀ wá ṣe tó dà. Ó di mú. Òun náà dà. Nígbà tí bọ̀dá Tọ́yìbù sọ pé báwọn ṣe dà tán. Ó ní wọn wò pé kí ló máa ṣe fún woman yẹn báyìí. Wọ́n sọ fún woman yẹn pé òun ni máa wá sí ilé yín mọ́ o. Wọ́n á ní kó máa wá. Wípé òun máa bá. Òun mọ̀ pé kámẹ́rà wà ní àwọn, òun máa bá kámẹ́rà yẹn jẹ́. Pé kó má wọrí. Òun máa bóun ṣe máa bá kámẹ́rà yẹn jẹ́. Wọ́n á ní okay. Ìgbà tó bá wá. Àwọn tí bára wọn sùn. Chemistry yẹn a máa fojú wọn. Ìyá yẹn láti kó má wọrí. Kò lè fojú wọn. I got you. Ǹjẹ́ lóhun ti gbọ́. Ìgbà tóun fẹ́ máa lọ. Wọ́n ní káwọn drop òun ní. Ẹ má drop mi. Òun á jáde, òun fẹ́ máa lọ. Bóun ṣe fẹ́ dé. Bóun ṣe fẹ́ wọnú. Òun fẹ́ wọnú. Ibi gym. Òun fẹ́ wọnú gym yẹn. Bá láti ṣe wọlé nìyẹn. Aláàtì tó wọlé. Aláàtì yẹn jẹ́ 275 kìíní kan ló wọlé síbẹ̀. Ó wá jẹ́ POS. Wọ́n wá bracket orúkọ woman yẹn, wọ́n kọ sálẹ̀. Òun á pè wọ́n. Ìgbà tó ń pè wọ́n ní WhatsApp, wọ́n gbé. Ó wá pẹ́ díẹ̀. Straight number kọ́kọ́ pè òun ni. Ó pe Tọ́yìbù yẹn. Tọ́yìbù yẹn wá gbé. Ó wá ní òun send owó sí ẹ. Tó bá pè òun, ọkọ òun ní rẹ́kọ̀dì. Ó máa rẹ́kọ̀dì ẹ̀. Torí nígbà tó ń fẹ́ fi pè ẹ́, direct ló ń pè ẹ́. Tó bá fẹ́ pè òun máa pè òun sórí nọ́mbà tó ń fi pè ẹ́ yìí. Ó wá ní okay. Àwọn ọdẹ ni ẹ ṣe òun náà ní problem. You're a good person, you're kíní kan. Ó ṣàní. Ó ní láti ṣe òun. Ìgbà Tọ́yìbù ṣáà ń ṣe títí pé ó mọ wọn lára. Woman yẹn ó ba CCTV camera, ó bàjẹ́. Àṣé máa yẹn ti mọ̀ pé wọ́n bára wọn sùn. Àṣé máa yẹn ti fura pé nǹkan kan ṣẹlẹ̀. Máa yẹn fura. Kò dẹ̀ sọ fún ìyàwó ẹ̀. Kò sọ nǹkan kan. Ìgbà tí máa yẹn wá dé. Ilé tí wọ́n ṣe, tó ní bá wọn ti ba CCTV camera jẹ́ yẹn. Ọmọ máa yẹn ni máa yẹn wá bá sọ̀rọ̀ pé what happened to your mommy? Tell me. Bàbá tó wà ní gym yẹn, ó máa wá lé yín. Ọmọ wa ní mo miss you, I should not tell anybody. Tó bá ti wá nísìn, mú fóònù ẹ̀, fi kámẹ́rà ẹ̀. Tó bá ti wà nínú yàrá. Òun ò lè ráyè wọlé. Lọ set kámẹ́rà ẹ̀. Ọmọ ọkùnrin àkọ́bí ẹ̀ ni o. Lọ set kámẹ́rà sínú yàrá mọ́mì ẹ̀. Torí ó ti bá CCTV camera yẹn, ó ti bàjẹ́. Tọ́kọ ò bàjẹ́ dé, wọn ò lè tún ṣe. Bó ṣe lọ nìyẹn. Ọmọ bá set camera síbi tí
inú yàrá bàbá àti ìyá ẹ̀. Ìgbà tí ìyá Toyin máa dé àwọn bá ìyá sùn àwọn ò sọ. Ọmọ wọn yìí ti wọ bí ọmọ wọn yìí ti over 18 o. Ó ti wọ school o, ó kàn máa ń wá ní o. Ó set ẹ̀ síbẹ̀. Ó ti mọ́ wọn lára, ìbálòpọ̀ yẹn ti mọ́ wọn lára, wọ́n tún sì kámẹ́rà ti bàjẹ́. Wọ́n kàn lè ṣe anyhow. Woman yẹn máa ń wá, tó bá wá bá ti wọnú ilé, àwọn ọmọ òní láti fẹ́ràn àti wọ yàrá màmá wọn mọ́. So ìyá yẹn ó máa sọ pé wọn ní lè wọlé, wọ́n máa tilẹ̀kùn lẹ́yìn. Kò ní sọ fún wọn pé èèyàn wà nínú yàrá o. Ẹsẹ̀ ìdùnnú ká ní kó bẹ̀rẹ̀ tọ́ ìbò yẹn lọ kú sínú yàrá yẹn. Kílẹ̀ tó mọ́, àwọn ọmọ pé èèyàn wà ní. Ṣé woman yẹn máa sòkú yẹn nù ni? Ẹ̀yin tí ọkọ yín àbábúrò yín bá yàn jù. Mo kí yín o. Mo kí yín gidi gan. Ó ní bóun ṣe bí ọmọ yẹn ṣe pé kámẹ́rà síbẹ̀ nìyẹn. Ìyá ò sọ pé èèyàn kan wọ́n wá. Wọ́n ṣe gbogbo ẹ̀ tán. Wọ́n rẹ́kọ̀dù. Àwọn bàbá rí. Bàbá ní no problem. Ìgbà tí màá yẹn dé láti ìlú òyìnbó. Ọjọ́ náà gbọ́ àwọn wà ní gym. Bó ṣe dé ló bá ní Mr. Toyib iṣẹ́ àṣìṣe. Ó ní ìyàwó ẹ̀ náà wá o. Ẹ̀rí ìyàwó ẹ̀ náà ti calm down díẹ̀. Ó ti kò sanra bí ti gbà yẹn mọ́. Torí ó máa wá gym gan. Ó dẹ̀ tún àwọn nǹkan tí Bọ̀dá Toyib yẹn náà tó introduce ẹ̀ sí tó rà. Rí ìyàwó mi wá dàbí ọmọ gé. It's your handwork o. Thank you so much. Ọlọ́run á ṣe inú iṣẹ́ tẹ̀yìn náà. Ọlọ́run á sọ yín lẹ́sàn. Tó bá yẹ kó náà sàn yín. Ẹ ṣé gan. Ìyàwó náà ní ẹ bá mi kí wọn o. Mr. Toyib tẹ̀ ń try. Ó náà ti ṣeun. Kì í sẹ́yìn mi o. Ó wà ń bẹ̀. Nígbò dára ọjọ́ kejì. Tó máa wá. Wọ́n ti ẹ̀rọ ìjọ wá náà ni. Bí yóò ṣe dé ọ́fíìsì ibi tí wọ́n máa ń dúró sí. Wọ́n wà ń bẹ̀. Bó ṣe pé àwọn kan nìyẹn mo ti wà lọ́fíìsì. Okay. Ó wá ní Toyib. Gbogbo ọ̀rọ̀ tó ṣe fún mi àsìkò tó fẹ́ gbẹ̀san. Ẹ má worry sir. No, jẹ́ kí n worry. Ó ṣe ń ga tan ìyàwó mi sókè. Mo sọ fún yín pé a máa fọwọ́ kàn nítan o. Èmi náà mọ̀ ò sọ bẹ́ẹ̀ fún mi. Èmi náà tẹ̀ fún ẹni go ahead pé kó go ahead kó fọwọ́ kàn tàbí. Bẹ́ẹ̀ ni. Mi ní kó má fọwọ́ kàn tán. Kódà most of the time gan, ó máa wá sùn nínú yàrá ìyàwó mi mọ́jú, máa ń bá ṣe exercise mọ́jú. Nígbẹ̀ni Bọ̀dá Toyib ti mọ̀ pé ogun ti dé sí àwọn. Ara o. Sùn ní mọ́jú no. Nǹkan tí mo sọ ni pé nígbà míì exercise olóru mọ́jú yẹn ó máa ń dùn ju ìtàkà máa ṣe láàárọ̀ lásán lọ. Ìgbà míì wà kó wá sùn bẹ̀ mọ́jú. Wà kàn ṣe fún ìyàwó mi mọ́júmọ́ ni. Àbí ó ń pọ́ exercise sí lára. Rárá sá o. Irú wo lẹ ń sọ yẹn? Irú òkò ni mò ń sọ. As in, sọ mọ̀ pé oníkó wa máa gàn ìyàwó mi nítan. Mo ní kó máa gàn. Tó bá ti wá gàn nítan, tí wọ́n náà bá ti fi kíní ẹ̀ Toyib. Wọ́n ní rárá o, ọ̀gá mi understand nǹkan tẹ́ ẹ̀ ń sọ. O máa understand nígbà táwọn gentleman ẹ̀ bá mú ẹ lọ. Don't touch you dáadáa. O máa understand. Ìyàwó dẹ̀ wà ń bẹ̀. Kò sọ fún ìyàwó tẹ́tẹ̀lẹ̀. Ìyàwó ní irú òwò lẹ sọ ẹ̀ darling. Àwọn ọlọ́pàá ṣe máa mú un lọ. No. Ṣé ìyàwó tèmi nìwọ? Boyfriend ti ẹ lòun. Instructor gym instructor ẹ lòun. Èmi máa fọlọ́pàá mú. Ìwọ dẹ̀ máa lọ gbà á lẹ̀. Ẹ̀wẹ̀ ìyẹn dúró jàre. Ẹ má fọlọ́pàá mọ́ ọmọ ọlọ́mọ, kí ló ṣe fún yín? If there's anything ẹ̀jẹ̀ máa yanjú ẹ̀. Ká yanjú ẹ̀. Ká yanjú ẹ̀. Mọ́mì Bólú ká yanjú ẹ̀. Dickiness ká yanjú ẹ̀. Evangelist ká yanjú ẹ̀. Ìyá àwọn ọmọ ká yanjú ẹ̀. I swear. Tó o bá dé ní after 7 years. Orí ìyá àti bàbá ẹ̀ wà lẹ́yìn ẹ̀ ni. Because mo máa rán ẹ lẹ́wọ̀n ni. Ìyàwó ní ẹ̀rọ ọmọ náà lẹ́wọ̀n. Ẹ̀wẹ̀ stop jàre. Ṣé bí mi lè ní pé wọ́n bá sùn? Ó yá evidence yìí dà. Evidence ẹ̀ kó mo sọ fún yín o. Kí n tó ṣe ẹni pé kí wọ́n ṣí gym o. Ẹni pé kí wọ́n slim down o. Ẹ̀kọ́ mo sọ fún abájọ gbàtẹ́ ti dé. Ẹ fọwọ́ kàn mí. So nǹkan tẹ́ mí lélẹ́yìí. Nǹkan tẹ́ ń ṣe lélẹ́yìí. Ẹni pé ó ní nǹkan tẹ́ ń ṣe. Ó ní nǹkan tẹ́ ń ṣe. Evidence yìí dà. Ọkọ ni a máa play evidence. Máa play evidence fún un. O fẹ́ yẹ ìyá rẹ̀ ni. O sì máa yẹ ìyá ẹ̀.